bora di soro uwe vidakero. Okoluro bora di soro uwe vidakero. Oboluro borwesa, obolo kona rwesa. Ora juro bora, adata ne gweripo kichiva wokora. Amotako bege, wadare rio mariu robo, wadara jurobo. Zuwo vlani bege, koka naro, agana murobo. Ejo kurobo gbe, koko lurobo, eja karuro. Uzen. Oh. Coca avon ama charo gene sigwa akpo radio bo akpo fokoma gana biko ejikora akpo radio bo akpo na jadia o gana biko ejikora akpo radio bo akpo jadia. Gana biko ejiko lakpo radio bo lakpo na jadia. Gana biko ejiko lakpo radio bo lakpo jadia. Sawani lojumu ejuviere ikori chachi narabo. Sawani lojumu ejuviere ikori chachi narabo. Ikorario ba kedabu kenacha. Gana biko ejikola korario ba akpo jaja. Kwebori akpalo jenya eburo baloko kaya ikokoko. Kwebori akpalo jenya eburo baloko kaya ikokoko. Ayisodara gana jajo shala yera. Agana biko ejikola korario ba akpo jaja. Wanere vere motete no pa ko serunu yobio. Agbara wanere vere motete no pa ko serunu yobi. Abi kwatota agana biko ejikola para jaja. Akpaderi mumere omotete nakpako aberu yomi odi kwajoya agana biko ejikola para yoba akpajada. Chief Efe Akpobe, Registrar Petroleum Training Institute Efru, a constituted authority whose appointment is a case of a square peg in a square hole. He who knows how to handle an institution with a federal character, treating people and matters with the importance and urgency they deserve. Chief Gabriel Obukoko Civil Engineering, Alias Ikubu, a socialist and a philanthropist. He declared Gaboye Jofugono Paroro. Ota wani oyo gudi wode ganasi eni kokpa. Anawa boreme wa kurunu. Oliver no kwavu yusuka wikiroye.
Ọ̀rẹ́ ránlì kú ìfẹ́ ọ̀rẹ́ aka mú kólóbìrì. Ọ̀rẹ́ ní aláwọ̀ ìnàrẹ̀ mẹ́wàá òun jẹ́rọ. Kẹ́rẹ́ pọ̀wọ́ bèrè o. Kẹ́rẹ́ pọ̀wọ́ bèrè. Àyídé kéré mú òmù kan sáré dárí nù. Òkè bẹ́ẹ̀lú wéwí. Ọ̀gá lábìkó. Èjì kó lápọ̀ rẹ̀ yóò lápọ̀ jáde. Ìgbé fòwì gbẹ́gbùrú ẹ̀ka o. Ìgbé fòwì gbẹ́gbùrú ẹ̀ka. Àgbọ̀kọ̀ ya ìkókó. Ètìpẹ́ bókó kùn èrí fọ́ọ̀kì lórúkúrúkú. Ọ̀gá lábìkó. Èjì kó lápọ̀ rẹ̀ yóò lápọ̀ jáde. Social and philanthropic organizations as well as patriotic clubs. UPU, the mother union of Urobo people, living above politics. I salute. Agogo Club of Nigeria, under President Ubredi, Managing Director, Silver Line Motel. Ikore wajon ọmọ kan fanoku bi o kọrí ọ. Ubredi oyan mi kọ wọ. Ẹ̀rọ akọ́dá wọjọ́ ránjà ní ẹnu kórì ìwòrò ìgbìmọ̀ tèèyàn. Urobo Social Club Lagos. Other Chief Dan Oke Idama. Agbolade of Lagos. Olùgbàd of Agbon. Ọ̀yà rẹ̀ àmà ìpò ìkọ́. Idama bí ewu èmi bí ó tọ́. Ní kòkákòká ẹ̀wọ̀n bí yọ. Ọ̀gá náà bí ọkọ̀ wẹ̀ báyìí náà. Yula, organizing Mrs. Agodo, Urobo Ladies League, organizing Kalin, Sapelo, Omamoriko Social Club, under Governor No, Alaya Socio-Igo, Urobo Solidarity Club. You know, Mama, Barrister Gwemle, although poverty is not a crime, yet the poor is treated like a criminal in our society. Orara Audi Kebebe, Oroman le Perie Awariave. Kéde ọmọ ẹ̀wẹ̀ fò efú. Gbàmẹ̀rì ìdáwó máa kọ́. Tí wọ́n jí bí gbẹ́nu ọ̀rẹ́ mu. Anaka sotule bẹ̀rẹ̀ o. Anaka sotule bẹ̀rẹ̀ ìdúró kọ́kọ́dá yàrá. Ìmì tètè kì í brẹ̀ ọ̀gá náà bí kò. Èjì kó lápọ̀ rẹ̀ yóò bọ̀ lápọ̀ jáde. Akpaderi mumero, imi tete mlepako edwari kebebi ekpara, gana biko, ejiko lakpore yubo, lakpo dada. Bole kwa kakpona na, lakpona wakabiyo. Bole kwa kakpona na, lakpona wakabiyo. Ikore swana iji iriswa yejero wushi Gana biko ejiko lakpore yubo lakpo dada. Eye bojo mane lako Dama share bayaba Aye dasi diwajoma Igbari ofiga dududu ana ikoko periri Gana biko ejiko lakpore yubo lakpo dada. Chief Captain Dean OVU in Jos Gbẹ̀yàmọ́ Chief Captain Amọ̀bíẹ̀ Alaya Siviri Kòká ìkórè ẹ̀dẹ̀ àwọ̀dọ̀ òdẹ̀rùdẹ̀wọ̀kẹ́ òbíoríẹ́
Chief Moses there. Government recognized the land of petroleum product. Kokori. Gbenyame Honorable Prince A.O. Igbinoba JP alias Big Bear Enari Afru Road Wekobiro Buolu Keve at the University Model de Keve Branaka. An African man can proudly introduce his 2 or more wives, but no African woman can boldly introduce her 2 or more husbands. Why go to Bolimle or Madame Raina? Madame, well, if it's a Buruvasovo, what all right? Ekpakure kruive koro le mana ge kruo abukona borwerwo ukono le muru no soko ari aye eto boya apan oya negodo bokorive emukono bi jigere kaye egoye orwelo ata no daju we oja niyen ke Tererare ki oyin re no wa jo bi ko boya oya ọ̀rọ̀ na koko usuri ife na parobo robo kwa no toro yan sosu deriti kwebo deriti kwebo je kwa fasuge na ya nugu ka ire isesura ye yara agana biko ejikola kore yubo takpo jada Anakadiaro kaloro Ogene tano tokobo Awoka kasiwole Ogene biko ejikola kore yubo takpo jada Ivotura kenana ijewetere Ivotura kenana ijewetere Ikwe vole na bewa abuga kaire Ikola woga kakane veloti gotu Ukwe jolu oju lanera jeja Ka ikwe vola irwe Agana biko Ejikola kore yubo Lakwa jaja Chief Dr. Alberto Jegba, ex-zona medical director. Chief Dr. Kwaranyote and his wife. Big brain in a simple body. Okole chenye kwa noga nemno. Noga nemo bemne na yufura kwa joko. It is the protective coloration of the chameleon that saves him from the hands of an enemy. A beautiful lady without acceptable character will soon get married, but will not stay long. Mabelo burite na o. Mabelo burite na o. Bola kiko momonu. Ede kwaro ye ko fiejo gana biko. Ejiko la pore yubo la po jaja. Akpasikibi yóò tọ́ ọ̀gẹ́nẹ́ pariwo rí o. Akpasikibi yóò tọ́ ọ̀gẹ́nẹ́ pariwo rí. Ìbàdàn ọ̀la bẹ̀rẹ̀ owó lọ́jẹ̀rẹ̀. Òwòn rẹ̀ kọ́ yóò rẹ̀. Àná wọn bá lò ó. Ìwòdà wọn rẹ̀ ti nẹ̀nà òkú lọ́jẹ̀rẹ̀. Omi mo kọ́nà ìkórè ọ̀la kọ́yọ̀ ọ̀gẹ́. Àná wọn yá yìí rẹ̀. Èmi àná wọn rẹ̀. Ọ̀gẹ́nẹ́ bí kò. Ejikola kore yubo akpo jaja. Ebebe koro rire ogene mori. Ebebe koro rire ogene mori. Anawa isiwo ma.
ebolu robela besa ugaga ve mario kadane regbo banyaye ogana biko eziko la pare yibo la podada. Mrs. Elizabeth Kokorika Mogoli. Ọ̀pàrọ̀ dẹ̀rù nìran Yorùbá ńláka níyẹ̀rù wọn. Méjì yẹ̀rì fi ejò bí ọ, ọ̀kàrí sí dìtọ̀. Ní ó fi ẹ̀rọ fún gèlè àjúwẹ̀. Ó sì fi ẹ̀rọ fún àgbàdo. Àjúwẹ̀. Ìbélé di second. Ó fi ẹ̀rọ fún àgbàdo tọ̀. Méjì ó parọ́ wọn méjọ. Coca, waruru roborio. Oworu robo, agbadu robo. Ewewe. Urobo me. Urobe malani abo. Àmọ́ ìwé gẹ̀lẹ́ nana sún ikú lẹ́pà òròbọ̀ ìwọ́ dálẹ̀ rí kó ẹ̀jẹ̀ Chief Robinson ẹ̀kanúlò ẹ̀dẹ́bíẹ̀ alias Asawone ẹ̀nà ìwọ́mẹ́ the General Manager Someli Group of Companies the patron ní Coca-Cola. Ọ̀sán yòókù bá gbàrò oníran èké ránà kàrú wókòrí. Ọ̀fọ̀ abáyé lè Coca-Cola yìnrìn Chief Sunday Agbogbo, the Chief Executive, Managing Director of Someni, alias Omorini, as Vice Chairman, National Union Road Transport Workers. Ubia Motor Park. Kaye Coca jira o. Robinson Adeya egane urobo. Nuja wakari gele ipolofu ne yeruwe. Onabiyo nabe, oniobole sotu, oniobole kera, itayo jesasa. Olùrọ̀bọ̀ àlùdé ọba lórí lòlò akẹ́rẹ́ àjílẹ̀ múlù kókàkókà jìrùwé. Ìbígẹ̀nẹ̀ rí kó máa fi àyàdéyà ìlú kayó. Ìbígẹ̀nẹ̀ rí kó máa fi àyàdéyà ìlú kayé. Robinson Adeya ọba lórí lòlò akẹ́rẹ́ àjílẹ̀ múlù kókàkókà jìrùwé. Coca dèrò èmú ẹ̀ẹ́dẹ̀bí àmúdí àkàyé. Coca dèrò èmú ẹ̀ẹ́dẹ̀bí àmúdí àkàyé. Robinson Adeya ọba lórí lòlò akẹ́rẹ́ àjílẹ̀ múlù kókàkókà jìrùwé. Ìjẹ́rẹ̀rẹ̀ nági mọ́tò ẹ̀ẹ́dẹ̀yẹ̀rọ ayíkòbó. Ìjẹ́rẹ̀rẹ̀ nági mọ́tò ẹ̀ẹ́dẹ̀yẹ̀rọ ayíkòbó. Robinson Adeya ọba lórí lòlò akẹ́rẹ́ àjílẹ̀ múlù kókàkókà jìrùwé. Ìkókó nàróró yorùbá ẹ̀ẹ́dẹ̀yẹ̀rọ sẹ́kayé. Ìkókó nàróró yorùbá ẹ̀ẹ́dẹ̀yẹ̀rọ sẹ́kayé. Robinson Adeya ọba lórí lòlò akẹ́rẹ́ àjílẹ̀ múlù kókàkókà jìrùwé. Chief Lord Alams Barome, a productive full-time politician, Honorable Apakwa Kingdom. Chief Dr. T.A. Salube, Kabarode of Hope, as Commissioner Works and Transport. Professor Inawo, Provost College of Education, Agbo, the first professor of Ofu Community.
Chief Okorefe, ex-commissioner for work. Ìgòrè àdèbí ẹ̀bùnmíyà ó bọ́lá kẹ́ni ó dúró. Ìgòrè àdèbí ẹ̀bùnmíyà ó bọ́lá kẹ́ni ó dúró. Rọ́bìsì nàdèbíà ó bàbá nomi lòlò. Akéde àṣìlè múlù kókàkókà sí ìwé. Mama ayé dèbíà ọ̀nàrọ̀ sálẹ̀ bùgẹ̀ rọ́bìsì náà dèbíà ọkọ̀nù mi lòlò akéde àṣìlẹ̀ múlù kókàkókà ìwé. Ọmọ àníwú ni ìlú rògbòdò. Òpòlú rògbò àgbàjù rògbò. Ọkùnrin ló rárí. Ẹgbẹ́ lókì ifá kẹrù